ọwọ́ tá a gbé wọlé lónìí ọwọ́ ẹ̀rọ ní bàbá 70 Fẹlá Aníkúlápó Kútì Aníkúlápó Aníkúlápó abàmì ẹ̀dá bàbá 70 òun ló ń bọ́ lọ́wọ́ Yellow Fever ló pélé yìí. Ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá mò ń bọ̀ wò tí ì dé. Mo kí gbogbo wa káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lónìí. Òní lọ́jọ́ Tuesday. Ogúnjọ́ oṣù kẹta ọdún 2018. A tún ti ń mú àkàsọ̀ yìí lọ. Ó kọjá be careful. Mo ti ń ráwọn èèyàn wa bó ṣe ń gbórí wọlé o. Mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò. Gbogbo orúkọ yìí mò ń rí màá dẹ̀ máa wẹ́kọ̀mù yín náà kọ̀ọ̀kan. Mo kàn fẹ́ ká kọ́ enjoy ìfẹ́ láì ní o. Ẹ má mà bínú sí mi. Àwọn kámẹ́rà tí mò ń lò ló ń jábọ́ ní kọ̀ọ̀kan. Ẹ má bínú. Mo kí yín káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá. Ṣọ́wọ́nyá lẹ́tò. Ètò ní Ṣọ́wọ́nyá. Ìfẹ́ mi pọ̀ Mercy mo mà rí yín. Ẹ kú àbọ̀ lórí ètò lónìí o. Àtúntì dé bá a ti ń dé. Adétutù Adélà ń wá mo rí yín o. Ẹ káàbọ̀ sórí ètò. Charlie Ade, I can see you. Ẹ kú àbọ̀. Tosin Oyetunji, mo rí yín. Ẹ kú àbọ̀. Mo kí yín ẹ káàbọ̀. Babátúndé Èlíjà, mo rí yín o. Ẹ kú àbọ̀ lórí ètò. Israeli Bọ́lárìnwá, mo rí yín. Ẹ káàbọ̀ lórí ètò. Ajia Tawakalitu Yekini, mo mà kí yín. Ẹ kú àbọ̀. Ẹ káàbọ̀. Royal Majesty, Ọmọbọ̀dé, ọmọ Ọlọ́run. Ẹ káàbọ̀ lórí ètò. Gbénga Akínọlá, mo rí yín. Ẹ káàbọ̀ sórí ètò. Babafẹ́mi Oyèlẹ́yẹ, mo rí yín o. Ẹ káàbọ̀. Bàbá wa Dr. Samuel Ale, mo rẹ́yìn náà o. Ẹ kú àbọ̀ sórí ètò. Ruth Ọláìdé Adéjùmọ̀, mo mà rí yín. Ẹ kú àbọ̀ sórí ètò yìí. Ṣọ́wọ́nyá. Tósìn Asisat, ẹ kú àbọ̀ o. Ọba àrà, mo mà kí yín. Ẹ kú àbọ̀ gbogbo yín mo kí. Blessing Okoye, I can see you. Ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lètò tó lọ lọ́wọ́. Ẹ tètè wọlé lónìí. Oyè wọlé ọmọlẹ́wà Tèmítọ́pẹ́. Oyè wọlé tètè wọlé lónìí. Ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá yẹn rèé. Àbí Stone ló lé yín wọlé ni. Ẹ káàbọ̀. Akínọlá, àwọn tó ń bójú tó ń bóra ní Fẹlá sọ̀rọ̀ nípa yìí o.
àwọn náà pè ní fellow fever only you dey bleach so you dey bleach ẹ mọ̀ jẹ́ bleach o báyìí dúdú iná dá dúdú tá a jẹ́ iná dá adé là ń wá adé tutù borí yín o ẹ kú àbọ̀ Gbénga Akínọlá ẹ kú àbọ̀ Fádípẹ̀ Ìbùkún I can see you welcome to the show ṣọwọ́ ń yá la tún bọ́ sórí ẹ̀ báyìí mo ní bẹ́ẹ̀ bá ṣe ń wò wá lórí Facebook bẹ́ẹ̀ náà lè máa gbọ́ lórí rédíò adúti dé o adéwẹ́rẹ́ bíi èjì alẹ́ adé kùtùkùtù bíi èjì ìyálẹ̀ta adé ẹjẹ́ kólókó máa roko adé ọlọ́nà ẹ lọ́mọ yẹn náà o ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ ẹ lọ́ máa ṣiṣẹ́ yín Fúnkẹ́ àṣekún ẹ kú àbọ̀ ẹ tún máa ṣekún o àṣekún owó àṣekún ọmọ àṣekún ilé àṣekún gbogbo ẹ káàbọ̀ sórí ètò Dayọ̀ Agbọ́lá yàn náà rèé o Dayọ̀ Agbọ́lá rédíò TV láti ń dá bí ọwẹ́ láti ń wà bí òwe yes láago kọ̀ọ̀kan láti Monday to Friday lórí ètò Ṣọ́wọ́nyá ẹ máa pàdé wa tó bá dijọ́ Thursday láago 5 ẹ pàdé wa lórí ètò Àyọkà Fẹlá. Who steal your bleaching? Your precious bleaching. You buy out for shopping for 40 naira. Who serve one yellow? How you go find out? Your face go yellow. Your yash go black. Your mustache go show. Your skin go scatter. You go die. You go die. You go die. You go die. You dey bleach, yo, you dey bleach. You dey bleach, yo, you dey bleach. This is what you go. Hello, fever. Alájà Fàlílà mo kí yín káàbọ̀ o ẹ káàbọ̀ sórí ètò báwo ò tiẹ̀ rí yín Àrùtọ́ládé Adéjùmọ̀ nálẹ̀ wà lórí ètò ẹ káàbọ̀ lórí ètò ẹ ṣé Ṣẹ́gun Ojúọlá Ṣẹ́gun Ojúọlá ọ̀rẹ́ mi musicologist láti Ìbàdàn ẹ káàbọ̀ sórí ètò Alájà Fàlílà làwà mo kí yín ẹ káàbọ̀ àwọn ti Linwood mo kí yín o ẹ kú àbọ̀ Ṣẹ́gun Ojúọlá mo kí yín bàbá wa Samuel alẹ́ mo kí gbogbo yín Ayéfẹ́lẹ́ bá wa dá sọ̀rọ̀ yìí aṣẹ́gun àti àjogún la jẹ́ ìtòyẹ̀ rèé. Bàbá fún mi lágbára kí n lè fẹ́ ọdún fàdákà lọ ẹjọ́ tó bá lẹ́yìn nínú òsì ìdárúkọ ẹ notice mi ẹ jẹ́ mọ́ o Prince Manuel mo rí yín o welcome to the show Prince Manuel I can see you welcome to the show ẹ kú àbọ̀ Ayéfẹ́lẹ́ rèé. Lónìí a mú ìṣẹ̀lẹ̀ kan wá fún yín mo jẹ́ntù o ẹ káàbọ̀ Akin George I can see you ẹ ṣé Alájà Fàlílà wọ́n ní time lẹ́wà o Linwood kọ́ ẹ mọ̀mọ́ bínú sí mi Linwood làwọn rò pé wá o Alájà Fàlílà láti Linwood láti time ẹ káàbọ̀ sórí ètò ẹ kú gbádùn wa o ṣé ń gbádùn wa Bashirat Ganiyu mo màmá rí yín ẹ kú àbọ̀ o Bashirat Ganiyat mo rí yín I can see you ẹ káàbọ̀. èmi kò mọ bí tí ìbá ti wọ́n pẹ́ wá
gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà ní Baltimore ẹ mọ̀ pé òjò yìnyín ó ràn bí ìgbà tán bá da yan ni ó ké etí òkun tán dàlúyàn ló ṣe é ṣe o n ò kórú rẹ rí èmi ò rírú olúwa rí o. tó o bá dúró nu ìyìn tí mo sọ yìí ó máa nà ẹ́ ní bí ìgbà tán da yẹ̀pẹ̀ sí ẹ lára. Akínwálé Fàṣásí Wiseman pìrìsẹ́ńtà tó mòye ẹ màmá kú àbọ̀ sórí ètò àríyìn o àríyìn ẹ kú àbọ̀ Dayọ̀ Agbọ́lá rédíò TV yín náà rèé o ibẹ̀ láti kàn sí yín láti Babalóńtà digital studio ẹ kú àbọ̀ sórí ètò Akínwálé Fàṣásí Wiseman ayébẹ́lẹ́ yẹn rèé. Akin George ìfẹ́ta wọn ní Lee City Radio àtàsíyù Akin George bóò ni ẹ mọ̀mọ́ kú iṣẹ́ ṣọwọ́ ń yá àwọn pìrìsẹ́ńtà náà ń gbórí wọlé lọ́tẹ̀ yìí o. Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi láti UK bóò ni sáàfíà lọ́wọ́ ìyàwó rẹ̀ ń kọ́ àtàwọn ọmọ ẹ káàbọ̀ sórí ètò. Olúṣẹ́gun Adékọ́lá mo mọ̀ lẹ́yìn náà ẹ kú àbọ̀ orí ètò Ṣọ́wọ́nyá náà lẹ́wà o. Olúṣẹ́gun Adékọ́lá ẹ káàbọ̀. Fúnbí Olújuyìgbé ìyá wọn ní Newwood màmá Jẹ́jẹ́ Fúnbí mo ní a máa wẹ mọ́tò yẹn òjì àwẹ́ lẹ́yìn ètò ẹ kàn sí wa ẹ̀jẹ̀ àlọ́sọ́ you can eat Aládé Monday I can see you pìrìsẹ́ńtà tó lé AMC tó lé ní Baltimore Aládé Monday I can see you. Welcome to the show. Níyì Ògúnmọ́kùn mórí ẹ o. Àwọn èèyàn gbórí wọlé tó pọ̀. Níyì Ògúnmọ́kùn I can see you. Welcome. Àwọn tèmi ní Nàìjíríà nìyẹn àwọn Babalóńtà. Ọlọ́lá Adéwálé olówó àárín wa ọ̀dọ́mọdé olówó ọlá yín náà ni ọlá ọlọ́run àtọ́lá yín èèyàn ẹ ṣe ìyá Jẹ́jẹ́ wọ́n ní good job sir ẹ ṣe jàre ẹ gbádùn wa good job àyè fẹ́lẹ́ rèé ó yá. Ruth Ọláìdé Adéjùmọ̀ wọ́n ní good job ẹ mọ̀mọ́ ṣe well done ẹ ṣe gan ni o mórí ẹ o ọlọ́wọ́ piano kò fẹ́ràn mi bó o ní bọ̀bá yẹn tó bá tẹ piano báyìí ẹ rò pé àwọn àlùjọ̀nù ló ń tẹ piano ni bó o ní káàbọ̀ sórí ètò kò fẹ́ràn mi God bless you Òpómúléró ọmọ Yorùbá pìrìsẹ́ńtà tó mòye gbogbo àwọn pìrìsẹ́ńtà náà máa ń gbórí wọlé àti rí Akínwálé Fàṣásí Wiseman àti rí Aládé Monday àti rí Òpómúléró ọmọ Yorùbá ẹ káàbọ̀ sórí ètò for fẹ́ràn mi I can see you well done. Ṣé ló sọ ìmọ̀ Anderson tó tún gbé mi jẹ́rí èdè ọ̀rọ̀ mi tọrọ pé mo máa ń dúpẹ́ bá gbogbo ìgbà tí mo bá ti wọ iṣẹ́ ìyá gbogbo ìgbà yẹn lọ́pẹ́ mi àmọ́ kọ sí i lọ. Ṣé ọlọ́run ẹ̀ẹ́dẹ́gbẹ́ mi gbogbo ìgbà láyé ló máa ṣàfẹ́rí ló ṣe bàbá. Ṣé ẹ bá rí bó tútù ṣe mú ní Baltimore ń bí tí yìnyín ń dà sílẹ̀ àbí bí yan ní ojú òkun tẹ́ bá tó náà ó máa nà yín báyìí ni Ọládẹ̀ǹdé orí òkè mo rí yín o ẹ káàbọ̀ sórí ètò ẹ kú ojoojúmọ́ Ọládẹ̀ǹdé orí òkè I can see you welcome to the show Ayéfẹ́lẹ́ rèé mò dẹ́ tí n bá gbà lẹ́nu Ayéfẹ́lẹ́ máa gbé dé Aláàjì lọ́wọ́ wọ́n ní Aláàjì kúrúbete Aláàjì ẹ̀já gba Ayéfẹ́lẹ́ ìdí ẹ̀ nà. Lawal Mustapha Abdulrahim I can see you I feel you mo ló máa dìpù jù lónìí ó máa ṣá prápra ẹ gbọ́. Iṣẹ́ Olúwa kò
arákùnrin ọbẹ̀ ya mí ní spíkà ẹ gbọ́ bí tọkídọ́ọ̀mù yẹn ṣe ń dún àti bẹ́ẹ̀sì yẹn ọbẹ̀ bá spíkà mi ya mo ò ní gbà fún ọ. kò lè bàjẹ́ òwe iṣẹ́ Olúwa kò lè bàjẹ́ nítorí wípé tọ́lọ́run kọ́ ìjì ayé kò lè wọ́ igi tọ́lọ́run bá gbé ayé kò lè wọ́ iṣẹ́ Olúwa kò lè bàjẹ́ òwe. àníṣẹ́ Olúwa ìmàlẹ́ bọ̀jẹ́ ò láyé láyé. thank you for fẹ́ràn mi well done ẹ̀gbọ́n D1 ẹ ṣe ọlá yín náà mọ̀ ní o ọlá yín náà ni àti àtìlẹ́yìn ẹ̀yin èèyàn ẹ̀yin ẹni bí ẹni ẹ̀yin èèyàn bí èèyàn tí n bá ti rí yín báyìí inú mi máa ń dùn ni. Rebecca Lopu Dawolo Rebecca Lopu Dawolo welcome to the show. I can see you, I recognize your presence, I can see you. Fúnmi Adélẹ́yẹ ẹ kú àbọ̀ o Fúnmi Adélẹ́yẹ mo rí yín ẹ káàbọ̀ sórí ètò ẹjú ayéfẹ́lẹ́ yìí ná kí n tó paradà abracadabra. Fúnmi Adélẹ́yẹ mo kí yín ẹ káàbọ̀ Rebecca Lopu welcome for fẹ́ràn mi ẹ màmá ṣeun láìpẹ́ láì jìnnà Paul mò ń gbé ẹbọ lórí ètò àwọn orin rẹ tó pa wọn a máa play ẹ àwọn èèyàn lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ ojú òpó wa wà ní ṣíṣí o ẹ̀yin tẹ́ ẹ bá bẹ́ẹ̀ bá wa sọ̀rọ̀ bóyá ẹ béèrè ni ojú òpó wa wà ní ṣíṣí 443-410-2427 ojú òpó wa wà ní ṣíṣí sílẹ̀ 443-410-2427 ìbànújẹ́ ò lè ráyè lọ́dọ̀ mi o ìbànújẹ́ ò lè bá mi gbé ìwọ ńkọ́. Olùtayé bẹ́lẹ́ sọ ni pé olúwa ń jọba láyé mi torí ẹ̀yin tẹ́ ìgbé èbó Adéwálé Ọlọ́lá mo mọ̀ fún ògbó òyìnbó Yorùbá rèé. Olùjọba Ayébẹ́lẹ́ bá ń kọ́ Yorùbá torí ọ̀rẹ́ mi Adéwálé Ọlọ́lá kò gbé èbó ọmọ wọn lárígidì àrígidì ni Gani Adams ti jáde Ààrẹ Ọ̀nà Kakanfò àrígidì ló ti jáde Tèmítọ́pẹ́ Joshua sinagogu àrígidì ló ti jáde Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi Chelsea àrígidì ló ti jáde ìbọn lẹ́ni. Ọlọ́run mi ga jù ayé lọ. Ọlọ́run mi ga jù ayé lọ. Ọlọ́run mi ga jù ayé lọ. Ọlọ́run mi ga mú ló ga. Ọlọ́run mi ga. wá wò ó Felix Ige Ògúnmọ́lá Felix Ige Ògúnmọ́lá coordinator Dayo Agboola fans club Odò Ọ̀nà nìbàdàn ẹ kú àbọ̀ sórí ètò Felix Ige Ògúnmọ́lá àwọn náà coordinate Dayo Agboola fans club yes lódò Ọ̀nà nìbàdàn ni o ẹ kú àbọ̀ olóòkọ mi Adédayọ̀ Ajagunna Dayọ̀ Ajagunna àwò bàbá ló ń ta Ajagunna kan ní Baltimore Ajagunna kan l'Amẹ́ríkà ọkọ tùmí nínú ẹ káàbọ̀ lórí ètò bàbá ló ń ta yín ọ̀nà rèé o ẹ ṣé ẹ kú ọjọ́ mẹ́ta ó máa lásán bọ́gì lónìí ó máa wọ mínísítẹ̀t ó máa fà látà dání mo ló máa dìbò gan ó tún máa ṣá prápra. Felix Ige Ògúnmọ́lá a kú ọjọ́ mẹ́ta o bẹ́ẹ̀ ni bá a bá ti ra láàrin ọjọ́ mẹ́ta ẹ kú ọjọ́ mẹ́ta náà là ń kíra wa ẹ kú àti ẹ kú àbọ̀ aládé mọ́ndé mórí ẹ o kọ fẹ́ràn mi mórí ẹ. Mo ti dá Ọlọ́run lọ bá tèmi torí náà ọkàn mi ṣe balẹ̀ o. Ayéfẹ́lẹ́ báwa gbóhùn wálẹ̀ díẹ̀ alájì rèé kúrúbete bẹ́ẹ̀ bá rántí bàtà máa ń jóni ẹgbà yẹn BS Oyètúnjí JP méjì ni o èwo ti yín bẹ́ẹ̀ Justice of Peace àbí Jerusalem Pilgrim èwo ni ti yín bẹ́ẹ̀ BS Oyètúnjí JP
Justice of Peace BS Oyetunji JP Jerusalem Pilgrim èwo ni ti yín bẹ̀ bàbá alájí rèé Adéníkè Ajíbádé Abóríṣàdé ìyá Stella ẹ mọ̀ kú bẹ́ẹ̀ di ọmọ ẹ kú ọjọ́ bí ọmọ tó ṣe bẹ́ẹ̀ tí ẹ pè wá ok BS Oyetunji JP wọ́n ní God is involved o Jerusalem pilgrimage ni ara ẹ̀ náà ni Justice of Peace náà ni èmi tó bá yín fìyẹn kú ẹ gbà bẹ́ẹ̀ Akin George pìrìsẹ́ńtà tó mòye Lis City Radio Akin George ọlọ́wọ́ gìtá ọlọ́wọ́ ojú ọlọ́wọ́ orin ẹ káàbọ̀ sórí ètò aláàjì rèé. Mo mọ̀ bẹ́ẹ̀ bàbá Jerusalem pilgrimage yes ẹ káàbọ̀ BS Oyetunji Jerusalem pilgrimage ẹ káàbọ̀ Adéníkè Ajíbádé Abóríṣàdé ẹ kú àbọ̀ mórí yín o Genesis my son Genesis my son welcome to the show I can see you I recognize your presence I can see you Genesis my son welcome to the show yes ṣọwọ́n yáre aláàjì nítorí àwọn tó wà lẹ́yìn odi gbogbo ẹ̀yin tẹ́ wà ní Germany ẹ̀yin tẹ́ wà ní Japan ẹ̀yin tẹ́ wà ní China gbogbo ẹ̀yin ti South Africa ẹ̀yin tẹ́ wà ní Amẹ́ríkà gan kọ́ àwọn ará UK àjò lè dàbí ilé God on our side bẹ́ẹ̀ ni mọ́mí wa Adéníkè Ajíbádé Abóríṣàdé Ayatoyin Star ẹ ṣé gan ni God on our side Akin George àwọn awo tèmi láti OAU nìyẹn o bẹ́ẹ̀ bá rí èèyàn bẹ́ẹ̀ yẹn tó ń kọrin tó ń ṣe pìrìsẹ́ńtà ẹ lọ wádìí ẹ̀ ó ti lọ OAU ni mo lẹ́yìn tí ò bá lọ OAU kò tí ì lọ skul tó bá lọ sí ọba àwọn yunifásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì OAU wọ́n tó bá lọ bẹ́ẹ̀ ó ti lọ skul bó jẹ́ dípúlọ́mà kan lọ ṣe ń bẹ̀ Adédayọ̀ Ajagunna ẹ kú iṣẹ́ ọpọlọ God bless you jàre ó sọ pé àwọn tí ò bá ti lọ sí OAU wọn tí ì lọ sí yunifásitì secondary school náà yìí ti jáde bó jẹ́ dípúlọ́mà ni lọ ṣe ní OAU ó ṣàprápá wò àjò dàbí ilé bàbá kẹnẹrí ẹ bá báwọn èèyàn wa sọ̀rọ̀. Great Ife Africa's most beautiful campus conscious progressive articulate aluta against all oppression backward never forward ever for learning and culture sport and progress Great Ife I love you for learning and culture it's a Great Ife the only university in the world Great Ife ni ẹ má torí ìlú ọmọ wú inú ti ń bí àwọn kan Adéwálé Ọlọ́lá advanced secondary school ẹ̀yìn lọ́n ti yín inú ti bí wọn Adédayọ̀ Ajagunna ẹ mọ̀ bínú oje ẹ̀rí Israel Mr. Mayowa ẹ mọ̀ káàbọ̀ sórí ètò ẹ̀rí Israel Mayowa mo rí yín o Tósìn Oyètúnjí mo rí yín Kọ́láwọlé Odúwálé gbogbo yín mo rí mo ń sọ̀rọ̀ lọ mo lẹ́yìn tí ò bá ti lọ sí OAU school kan ló ń jẹ́ bẹ́ẹ̀ university kan ló ń jẹ́ bẹ́ẹ̀ university méjìlá ní Nàìjíríà OAU ẹyọkan others àwọn ènìkejì university méjì péré náà ni ìwọ tó bá wá lọ sí OAU ò tí ì lọ school
o sì lọ yunifásitì advanced secondary school ló lọ ẹ mọ̀ jẹ́ ó bí yín nú o ẹ mọ̀ jẹ́ ó bí yín nú ẹ káàbọ̀ sórí ètò ẹ̀rí Israel ọlọ́jọ́ bí òní bàbá dára sí mi ókè ẹ bá mi kí ẹ̀rí Israel o Máyọ̀wá Akọ́ṣílẹ̀ ẹ bá mi kí ikú ọjọ́ ìbí lónìí o òní ni birthday rẹ o ẹ̀yin èèyàn tẹ́ wà lórí ètò ẹ bá mi kí ẹ̀rí Israel pé happy birthday ẹ bá mi kí mo máa gbọ́ ní birthday sí ẹ̀jẹ̀ ìjọ yìí Orlando wọ̀nyí náà. mo rí bó ṣe ń gbé wọlé òní lọ́jọ́ bí wọn a máa fún wọn lórí birthday ẹ má wọrí mo ti ní ẹ bá fẹ́ ṣe birthday ẹ máa gbé sórí ètò ìwọ tó bá ṣe lọ́wọ́ ẹ máa gbé sórí ètò bóyá ọmọ ẹ ló ṣe birthday ní o àbíyàwó ẹ àbọ̀rẹ́ ẹ gbé sórí ètò àwa bá wọn kí wọn. Premier Zan I can see you ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lẹ́tọ̀ ètò ní Ṣọ́wọ́nyá láti Dayọ̀ Agboola rédíò TV náà ni o lẹ́yìn ètò yìí ẹ lọ táàpù Dayọ̀ Agboola sórí YouTube ẹ máa rí gbogbo àwọn òde wa tá a ti lọ ẹ máa rí gbogbo àwọn program wa tá a ti ṣe ń bẹ̀ ẹ lọ wò ó lọ́fẹ̀ẹ́ ẹ like ẹ subscribe bẹ́ẹ̀ ni coming soon Akin George okay coming soon àwọn retí ẹ o àwa ńlẹ̀ ń ta pé tè Mr. Máyọ̀wá ẹ̀rí Israel láìpẹ́ láì jìnnà máa forí birthday sí ẹ kọ́kọ́ gbádùn bàbá kẹnẹrì náà Orlando owó mọ́yè wàlá. Àjòláwà orí pé wà délé Àjòláwà orí pé wà délé o ẹ jọ̀wọ́ nítorí nẹ́tíwọ́ọ̀kì wa in case tí kankan ò bá clear nínú àwọn fídíò àtàwọn yẹn ọ̀nà mẹ́rin láti transmit o ọ̀nà mẹ́rin ìkan Babalóńtà ìkan Dayọ̀ Agboola rédíò ìkan Dayọ̀ Agbo Media Diamond ìkan Samis Dayọ̀ Agboola ẹ lè máa ṣọ́tù nínú mẹ́rẹ̀ẹ̀rin kẹ̀mú network tó bá clear fún yín after ẹ lọ sórí YouTube ẹ tún lọ wò ó ẹ máa bá ń bẹ̀. Àjòláwà Olúwa gbé wa délé Odídẹrẹ́ ikú sóko ìwà nǹkan jẹ láyọ̀ la máa délé. wọn ta gìtá bí eléyìí mọ́ ẹ ò bóyá píkì àwọn sínkì yẹn kọ̀ọ̀kan wáyà one form bí èèyàn.
èmi ó gborin lẹ́nu Orlando wọ̀ màá wá fẹ́bi ní Saudi nítorí ẹrí Israel tó ṣọjọ́ bí ẹ̀ lónìí Máyọ̀wá Akọ́ṣílẹ̀ màmá wí pé ẹ kú ewu ọdún o àṣèyíṣẹ́ mi àṣèyíṣẹ́ mi. ẹrí Israel orin yín rèé. Ẹ̀kẹ́ ọ̀sán ṣẹlẹ̀ nígbà rẹ̀ ẹ̀kẹ́ ọ̀sán o. ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ bá ṣe ń worí ètò ẹ máa bá wa ṣíà fídíò yìí ẹ ṣíà lórí péjì yín ìfẹ́ mi pọ̀ mo rí pé ẹ ti ṣíà rẹ̀ God bless you ẹ máa bá wa ṣíà rẹ̀ ẹ ṣíà lórí péjì yín àwọn èèyàn yín tó bá wọlé ẹ jẹ́ ká mọ̀ a máa kí wọn orin bẹ́ẹ̀ dè rèé fún ẹrí Israel Mr. Máyọ̀wá Akọ́ṣílẹ̀. The son of this day, congratulations, happy birthday to you. You are the son of this day, congratulations, happy birthday to you. You are the son of this day, congratulations, happy birthday to you. Son of the day, congratulations, happy birthday to you. Happy birthday ẹ̀rí Israel Fúnmiláyọ̀ Agboola Adétúnjí àwọn tèmi láti Iléṣà bó o ní ọmọ bàbá Agboola àbúrò mi lẹ́ rí yẹn o gangan náà bí tẹ̀lé mi Fúnmiláyọ̀ Agboola Adétúnjí bó o ní ẹ káàbọ̀ sórí ètò ṣọwọ́ yálé tó ń lọ lọ́wọ́ láti dára Agboola rédíò TV yẹ ìfẹ́ bá ṣe ń wọlé ẹ máa share ẹ̀ fáwọn ọ̀rẹ́ yín kẹ̀dẹ̀ invite wọn sórí page èmi á máa appreciate wọn bí Ẹniọlá Akínláyọ̀ ọkọ̀ bí n pé ẹ màmá kú àbọ̀ sórí ètò àwọn ti Linwood special ẹ kú àbọ̀ Ryan Sharif I can see you Ryan Sharif today is Henry Israel's birthday yes òní ní bẹ́ẹ̀ de Mr. Máyọ̀wá ẹ̀rí Israeli àjọkọ bí ojókòó èbó màmá wípé ńgbà téèyàn ń jẹ́ Máyọ̀wá Akọ́ṣílẹ̀ tó wá lè sọ́ra rẹ̀ ní ẹ̀rí Israeli ó ti dè èbó tánú o ẹ bá ti rárá kùnrin wọ́n dúdú jù mí lọ ó kọjá bẹ́ẹ̀. Son of the day, congratulations, happy birthday to you. You are the son of the day, congratulations, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Mr. Máyọ̀wá. Happy birthday fún mi ẹ ṣeun àwọn ọmọ ńkọ́ baálé rẹ̀ náà ńkọ́ ẹ ṣe gan ni ayọ̀ láìpẹ́ lágbára Ọlọ́run ẹ kúṣẹ́ oore. Long life and prosperity, happy birthday to you. Happy birthday. Bàbá Fẹ́mi Oyèlẹ́yẹ mo rí bẹ́ẹ̀ ṣe skip láti ibìkan sí kejì bẹ́ẹ̀ mo rí lónìí àjọ máa gbádùn ara wa bí gbàtẹ́ èbó bá ń gbádùn sìgá báwọn Ìbàdàn bó ṣe máa ń gbádùn àmàlà àtewédú àti gbẹ̀gì. ṣé lórí máa ẹ̀kẹ́ ọ̀sánà o ẹ̀kẹ́ ọ̀sánà ṣé lórí máa ẹ̀kẹ́ ọ̀sánà o. mo ní lónìí o lórí ètò wa yìí Òpómúlérò ọmọ Yorùbá mo màlúù ti rí yín ẹ kú àbọ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé tẹ̀ ń jáde mo rí yín no problem kò sí wàhálà mo ní lónìí olónìí o ìtàn bí ìlú Ògbómọ̀ṣọ́
báyìí tẹ̀lú Ògbómọ̀ṣọ́ tó ìtàn rẹ̀ la máa sọ fún wa láàrin ìṣẹ́jú mélòó pérépérépéré. Black Fem arákùnrin wọn pé Fẹ́mi dúdú ló ń jẹ́ bẹ́ẹ̀. Black Fem Adé Fẹ́mi dúdú Fẹ́mi dúdú Black Fem Adé ẹ káàbọ̀ sórí ètò. Àbí tẹ́ ẹ máa jẹ́ black a mọ̀ pé dúdú ni, Fem a mọ̀ pé wọ́n gé Fẹ́mi kù ni, ó wá jẹ́ Fẹ́mi dúdú. Tẹ́ bá wọ arákùnrin yẹn náà ẹ rí i pé wọ́n dúdú yes. Black Fem Adé ẹ káàbọ̀ sórí ètò. Ṣọwọ́nyá lètò tó ń lọ lọ́wọ́ yìí, ẹ káàbọ̀ sórí ètò ní Ṣọwọ́nyá. Happy birthday to you. Lọ́jọ́ ìbí ẹ kú àṣeyẹ. Àwọn ọmọ Ìbàdàn kan wọ́n ń kanta nǹkan tí mo sọ. Mo là máa gbádùn ara wa lónìí. Òyìnbó ṣe ń gbádùn sìgá. Táwọn ọmọ Ìbàdàn tó ń gbádùn àmàlà àti gbẹ̀gìrì àtẹwédú. Ruth Ọláìdé ìyàwó Èkìtì ó wá ní báwọn Èkìtì ṣe máa ń gbádùn iyán àti ọbẹ̀ ẹ̀gúsí. Ẹ̀yin Èkìtì àbí bẹ́ẹ̀ kọ́ ni? Bẹ́ẹ̀ ni. Ìfẹ́ mi pọ̀ Mercy mo mọ̀ tún rí yín ẹ̀ tó ti borí wọlé. Ẹ kú àbọ̀ sórí ètò. Mo ní lónìí ìtàn bá ṣe dá ìlú Ògbómọ̀ṣọ́ lẹ̀ òun la máa sọ fún wa. Ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ mò ń bọ̀ n ò tí ì dé. Son of the day, congratulations. Olùṣọ́ àgùntàn Dáre Akíngbadé ẹ káàbọ̀ sórí ètò. Ṣọwọ́nyá lètò tó ń lọ lọ́wọ́ o, ẹ kú àbọ̀. Mo ní láìpẹ́ láì jìnnà á pẹ́ ẹ̀yin náà wá sórí ètò láti wá bá wa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn èèyàn wa. Máyọ̀wá Akọ́ṣílẹ̀ ló ṣe bẹ́ẹ̀ dè lọ́wọ́ òun lè ṣe gbọ́tà ń plé orin eléyìí. Wimgo Clarice, welcome to the show. This is Ṣọwọ́nyá. Yes, we are celebrating one of our viewers, Israel. Today is his birthday, so that's why you are hearing this special music. This is a birthday song from Ebenezer Obey Fabiyi. Long life and prosperity. Happy birthday to you. Happy birthday to you. Welcome Black Femi Adé. Welcome Wingo Clarice. Welcome Ruth Ọláìdé Adéjùmọ̀. Welcome Dáre Akíngbadé. Yes, I welcome you all. Ẹ káàbọ̀ sórí ètò. Mo gbórí lẹ́nu òbé mo gbé fúsàn ní èmi mo tó bẹ́ẹ̀. No bodiment. Èmi mo tó bẹ́ẹ̀ mo gbá lẹ́nu ẹ̀ mo gbé fún ọ̀rẹ́ ẹ̀. Yes kẹ́ mo lè gbá lẹ́nu sàn ní kí n gbé fọ́bé. Mo lè gbá lẹ́nu òbé mú ewu náà ní. Yes kẹ́. Solution sí ọ̀rọ̀ ayé mi. Àmì wá solution sí ọ̀rọ̀ ayé mi. Má ṣe jẹ́ kó pẹ́ jù, kẹ́mi lè wá ṣọpẹ́. Gloria Shaib láti Àjà ní Nàìjíríà. Ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò. Gloria Shaib ẹ kú àbọ̀ sórí ètò bó o ní Ṣọwọ́nyá. Ṣọwọ́nyá lẹ́tò ètò ní Ṣọwọ́nyá ẹ kú àbọ̀ o. Gloria Shaib
ẹ lè fi Samis Dayo Agboola yẹn sílẹ̀. Samis Dayo Agboola méjì ló wà. Ẹ lè fi ìyẹn sílẹ̀ kí ẹ lọ sí another Samis Dayo Agboola tàbí kí ẹ lọ sí Dayo Agbo Media Diamond tàbí kí ẹ lọ sí Dayo Agboola Radio TV nẹ́tíwọ̀kì àwọn yẹn wà pa ẹ lọ síbẹ̀ kẹgbọ́ ẹ má bínú mẹ́rin là ń lò lónìí so nẹ́tíwọ̀kì yẹn wá ń fa nǹkan tí ò ṣe ẹ ṣé ẹ káàbọ̀ lórí ètò. Ẹ lọ login lórí Dayo Agbo Media Diamond tàbí Dayo Agboola Radio TV tàbí kẹ́ tún wá Samis Dayo Agboola míì tó wà ń bẹ̀ ẹ wọlé mẹ́rin là ń lò. Ó ní elégédé ń jayé orí ẹ̀ nínú oko. Gloria Shuaibu ṣé ẹ ti rí tó clear mẹ́ bìkọ́ mo sì rí pé wà lórí Diamond yẹn ẹ wọlé sórí another one máa rí yín bẹ́ẹ̀ ẹ ṣé ẹ lọ Dayo Agboola Radio TV Dayo Agbo Media ẹ lọ síbẹ̀ ẹ máa rí ó máa clear ẹ ṣé. Elégédé jayé orí ẹ̀ nínú oko, ó gbàgbẹ́ lọ́rẹ́ pẹ́tẹ́tẹ́tẹ́. Ilé ìrọ̀kùn tẹ́rí ni wọ́n bá nínú ìyẹ̀rẹ̀ gan jàre. Màmá wípé elégédé jayé orí ẹ̀ nínú oko, ó gbàgbẹ́ lọ́rẹ́ pẹ́tẹ́. Ilé ìrọ̀kùn rẹ̀ ọba nínú ìyẹ̀rẹ̀ gan. Ìgbín inú kòkó tó fi mọ́ sínú ẹ̀kọ́ wọn ò láfiwé ẹ̀rọ rà. Ogún àbí ìrìkì gbogbo ara ló fi ń ṣòwò. I can see you again Fúnmiláyọ̀ Agbooláre Adétúnjí I can see you ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀. Mo ní ìtàn tí a máa gbọ́ lónìí ìtàn bá a ṣe dá ìlú Ògbómọ̀ṣọ́ sílẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀ Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ̀ bá ti kúrò lọ́yọ̀ọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀ ìlú Ọ̀yọ́ tẹ́ ẹ bá ti kúrò nílọ́ra ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ lọ́ra tẹ́ ẹ bá ti kúrò Fìdítì ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ Fìdítì tẹ́ ẹ bá ti ń gbọ̀nà mọ́ níyà lọ ẹ mọ̀ wò pé arákùnrin EPS ni Oliver Twist rèé by the band. I can't put this one. Hey, for the ladies, we have to touch it too. Elizabeth Johnson I can see you. Elizabeth Johnson welcome to the show. Ayẹni Bẹ́pọ̀ Victor àwọn tí wọ́n kọ́ connection ẹ káàbọ̀ o. Don't take it personal remix eléyìí. So you gotta listen. I have a confession. Don't take it personal. I have a confession. So you gotta listen. Listen. I love my Kanye West, but it did not Paris. I love my Usher, baby, in no like marriage. I like my tiny temper, but it no go manage. It no go manage me, self not on this planet. I like my English boys, I like Jamaicans, I like American boys. They get a paper, but nothing can compare to the best round here. I love my African boys, no matter where they're from, they get their one thing. Oliver Twist remix ó lẹ́ ń gbọ́ yẹn Oliver Twist remix Estelle lórúkọ ẹ tó kọ́ remix. I got a secret, I gotta show it, I gotta let it out. They gon' call me freaky, I like to do it. Ẹ̀dójú eléyìí Oliver Twist ní remix. You like it too high, you like forcing me wide, you love the way I dress, don't put up to my head, I thought it's not
you know I do not blame you though. I am too young to sit here worrying for nothing. Let's go. Ìtàn tá a gbọ́ sọ fún wa wípé arákùnrin kan wà ó jẹ́ ọba Àjàgbó. Ó wá bí ọmọbìnrin kan ọdẹ kan tó ń jẹ́ Ògúnlọlá. Ó wá fẹ́ ọmọ rẹ̀, ó fẹ́ ìyàwó. Ọdẹ múyàwó rẹ̀ lọ sí ìletò níbi tó tẹ̀dó sí. Nígbà tí ìyàwó ìwá bímọ, ó bímọ ọmọkùnrin àkọ́kọ́ tó máa bí. Wọ́n bá ránṣẹ́ sí ọba Àjàgbó pé tán o, ọmọ yìí ti bímọ o, pé ọjọ́ tẹ́bà wá mú ìyá àtọmọ sọ́dọ̀ ẹ jẹ́ ká mọ̀ o. Ẹ̀yin náà ṣe wá mú ìyá àtọmọ sọ́dọ̀ tí á jẹ́ láti ilé ọkọ rẹ̀. Ọ̀rọ̀ jákujàku àwọn ò gbúdọ̀ gbọ́ mọ́. Ọmọ you don make me fall in love. 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 Cause you don make me fall in love. You don make me fall in love. You don make me fall in love. My sweet potato. Emmanuel Akínbóyè ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò wa. Ètò Ṣọ́wọ́nyá náà ló ń lọ lọ́wọ́ láti Dayo Agboola rédíò TV. Bẹ́ẹ̀ ni o, Ṣọ́wọ́nyá lètò, ètò ní Ṣọ́wọ́nyá. Bẹ́ẹ̀ bá ẹ̀ṣẹ̀ ń wọlé, ẹ bá wa share rẹ̀ fún àwọn èèyàn yín lórí péjì yín. Àwọn tó bá dẹ̀ wọlé lórí péjì yín, ẹ bá wa send orúkọ wọn sórí péjì wa. A lè appreciate wọn, ẹ jọ̀ọ́. Ẹ lọ download app wa o. Bẹ́ẹ̀ bá ti download ẹ̀, Dayo Agboola rédíò, ẹ lọ sórí Google Play Store, ẹ máa rí bẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ ni o. Ẹ rèé download ẹ̀. Àǹfààní tó wà ń bẹ̀ pọ̀ jaburata. Lórí app wa yìí, ẹ máa gbọ́ gbogbo àwọn orin tá a ti kọ, ẹ máa gbọ́ àwọn ètò tá a ti ṣe. Àyè wà láti wọ inú wẹ́bsáìtì wa. Nọ́mbà tẹ́lifù tó wá gan wà ń bẹ̀. Ẹ máa ráwọn prógráàmù wa. Ẹ dẹ̀ máa rí oríṣiríṣi ìtàn nípa rédíò station yìí. Ẹ lọ download ẹ̀, ọ̀fẹ́ ni. Aṣàwọ̀ sẹ́yìn oge mo yẹ ń sọ lọ. You don't make me fall in love. Bàbá ìyàwó ó wá sọ fún oníṣẹ́ tó wáyà àgbáyé ìgbà yẹn kò tí ì sí GSM, fóònù ò sí, mọ́tò gan ò sí, ẹsẹ̀ náà fi máa ń rìn. Tẹ́ bá máa ráyàn láti Ìbàdàn sí Iléṣà bẹ́yẹn, ó lè lo odidi oṣù méjì lójú ọ̀nà. Wọ́n wá ní òkè o, àti ìyá àtọmọ kí wọ́n máa ṣọ̀hún o, pé òun ò fẹ́ rí kankan nù wọn, àtìyá o àtọmọ kọ́ máa ṣọ̀hún torí ọ̀rọ̀ burúkú ònù kóun wá kó ìyá àtọmọ sọ́dọ̀. Ẹ tí ó sì rèé jíṣẹ́ ń bò dọ̀hún, ó ní bàbá wa ní àtìyá àtọmọ kí wọ́n máa ṣọ̀hún o. Bọ́yẹ̀ sọ ọmọ ní ṣọ̀hún nìyẹn o, Ṣọ̀hún Ògúnlọlá. Ẹ mọ̀ tí ó yà yín lẹ́nu, ẹ pé oríṣiríṣi orúkọ wọn ní Ṣọ̀hún Ògúnlọlá, bọ́yẹ̀ sọ ọmọ yẹn ní Ṣọ̀hún Ògúnlọlá nìyẹn. Dìbà ìbá gbóhùn sókè díẹ̀ sí. You don't make me fall in love.
Ọláìdé Ismail Ọláìdé àwọn Olúṣesí lọ́kọ̀ọ́láyà Olúṣesí ọmọ bàbá tó relé àmúra ìṣekú o a máa sì kú bàbá yìí pẹ̀lú ogbó ẹ̀yẹ ní Nàìjíríà ní Lẹ́kọ̀ọ́ Ismail Ọláìdé Olúṣesí ẹ káàbọ̀ sórí ètò wake up fún bàbá yìí ó wà níjọ́ Sunday ní CAC Surveillance Center ẹ pàdé wa ń bẹ̀. Ismail Ọláìdé ọwọ́ ń yá o ẹ ṣé fàyè gbà mí Ọlọ́run mi fàyè gbà mí bó ṣe wúwù kórílẹ̀-èdè ó há tó bàbá fàyè gbà mí bínú ṣe kéré tó mọ̀ fàyè gbọmọ Olúọba fàyè gbà mí ìwọ ńkọ́. Bínú ṣe kéré tó bẹ́ẹ̀ náà ló fàyè gbọmọ. Bínú ṣe kéré tó bẹ́ẹ̀ náà ló fàyè gbọmọ bẹ́ẹ̀. Inú tó gbọmọ ẹyọ kan ló pa méjì. Ó ṣe kéré tó ó gbà mẹ́rin. Àti rẹ́ni tó bí mẹ́fà lẹ́ẹ̀kan ṣoṣo. Ojú ọ̀run tẹ́yẹ ń fò láì fapá kanra wọn. Fàyè gbà mí, Ọlọ́run mi fàyè gbà mí o, mo fẹ́ ṣe rere. Rere ló tún sí mi. Fàyè gbà mí. Bàbá fàyè gbà mí Elédùmarè fàyè gbà mí atóbi jù fàyè gbà mí mo mọ̀ fẹ́ ṣe rere lọ́dọ̀ wa ń bi tá a wà yìí o agogo 2 kọjá ìṣẹ́jú 4 Baltimore làwa wà ẹ̀yin tí ó sí Texas mo mọ̀ pé aago kan yín ìṣẹ́jú 4 ló kọjá òun tá a mọ̀ láò mọ̀ ẹ̀yin tẹ́ wà ní UK aago 5 yín kọjá ìṣẹ́jú 4 ẹ̀yin tẹ́ wà Nàìjíríà aago 6 kọjá ìṣẹ́jú 4 ni Ismail Ọláìdé Olúṣesí ẹ lè kúrò lórí péjì yẹn ó dà pé nẹ́tíwọ́ọ̀kì ń da péjì yẹn láàmú ẹ lọ sí Dayọ̀ Agbọ́lá rédíò TV ẹ wọlé síbẹ̀ tàbí kí ẹ wọlé sí Dayọ̀ Agbo Media Diamond ẹ wọlé síbẹ̀ èyí tá ń lò yẹn ó dà pé nẹ́tíwọ́ọ̀kì ń dà láàmú ẹ má má bínú Olúwa fàyè gbà mí Ọlọ́run mi fàyè gbà mí o, mo fẹ́ ṣe rere. Rere ló tún sí mi. Fàyè gbà mí, Ọlọ́run mi fàyè gbà mí. Bàbá fàyè gbà mí. Fàyè gbà mí, Ọlọ́run mi fàyè gbà mí o, mo fẹ́ ṣe rere. Ọlọ́run ìyèrè tí ògo wá ṣoore láyé tèmi o àti láyé wo àwọn èèyàn tó ń gbọ́ mi tó ń wò mí Olúọba mo ní bàbá yìí wá sọ pé àtìyá àtọmọ kí wọ́n mọ Ṣọ̀ún o orúkọ tọmọ wa lọ ń jẹ́nu ló bá ń jẹ́ Ṣọ̀ún Ògúnọlá ọmọ yìí wá bẹ̀rẹ̀ sí ní sí dàgbà ó ṣe ó dẹni tí ó lóbìnrin ó níyàwó tiẹ̀ ó lọ tẹ̀dó síbì kan iṣẹ́ ọdẹ ló ń ṣe iṣẹ́ ọdẹ ó lóògùn tó pọ̀ ó ṣe lọ́jọ́ kan o ẹ ṣáà mọ̀ pé àwa Ìjẹ̀ṣà àwa la kọ́ dá credit card sílẹ̀ àwa Ìjẹ̀ṣà àwa la kọ́ dá kọ́mọ tajà láwìn àwa la dá sílẹ̀ àwa Ìjẹ̀ṣà àwa la ní monopoly gbogbo àwọn nǹkan lóye pé àwa la máa ní ká ìgbà lọ́fẹ̀ẹ́ ẹ wọ́n máa sanwó ẹ̀ létà gbogbo mọ́gẹ́jì tó ń ṣe l'Amẹ́ríkà yìí Ìjẹ̀ṣà ló kọ́ bẹ̀rẹ̀ Ìjẹ̀ṣà ló kọ́ bẹ̀rẹ̀ Rebecca Zeole Rebecca Zeole ẹ kú àbọ̀ o borí yín welcome to the show ṣọwọ́ ń yálé ilé yìí Rebecca Zeole welcome to the show.
mo rọra ń jó ijó yẹn ni lórí àga tí mo wà. Orin yẹn ó ń wo Akínyẹmí ara, ó ń wo Agboola ara gan lọ, ó ń wo Babalóńtà ara. Mo ní arákùnrin yìí ó bá dẹni tí ń láya, ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ iṣẹ́ ọdẹ, ó lóògùn bí nǹkan míì, ṣùgbọ́n kò bímọ ń gbà òun, kò pẹ́ tó fẹ́yàwó ni. Ìjẹ̀ṣà, bàbá Ìjẹ̀ṣà, ó wá taṣọ àwìn, ó wá tà fúnyàwó ẹ̀. Orúkọ ìyàwó arákùnrin a máa jẹ́ Lárùnbẹ́kún. Lárùnbẹ́kún lórúkọ ìyàwó Ṣọ̀ún Ògúnọlá. Ayébẹ́lẹ́ Ismail Ọláìdé ẹ̀bẹ̀rẹ̀ Ayébẹ́lẹ́ a máa fún yín, ẹ̀yin relax, a máa fún yín torí yín la ṣe wà ń bí, mo kàn fẹ́ ká gbọ́ ìtàn kékeré yìí náà ni o, a fún yín láyébẹ́lẹ́ bá a ṣe ń lọ. Bíyà bá kọ́lá pọ̀jù, ó lè sọ tó bá dẹrù. Bíyà bá kọ́lá pọ̀jù, ó lè sọ ọkọ dáyà. Bíyà bá kọ́lá pọ̀jù, ó lè ṣẹ̀gbọ́n dàbúrò. Ọlọ́run mi fi ṣèkù ìdílé mi. Bàbá orí mi máa jẹ́ ìjìyà ìgbé. Bàbá mo bẹ̀ ọ́. Ẹlẹ́dàá mi máa jẹ́ ìjìyà ìgbé. Bàbá wà mí lára mi. Ìyà tó jẹ́ ní láti gbà tàbí bí mi o. Orí mi máa jẹ́ ìjìyà ìgbé o. Dèmíládé ògo, Dèmíládé iye, Dèmíládé ògo, Dèmíládé iye. Màmá jẹ́ ń bá wọn dáde yẹ̀yẹ́, Dèmíládé ògo. Démiládé owó, Démiládé iyè, bàbá wọ́n jẹ́ ń bá wọn dáde yẹ̀yẹ́ o. Màmá jẹ́ ń bá wọn dáde yẹ̀yẹ́, Dèmíládé ògo. Dèmíládé ògo, Dèmíládé iye, Dèmíládé ògo, Dèmíládé iye. Màmá jẹ́ ń bá wọn dáde yẹ̀yẹ́, Dèmíládé. Sarah Simeon, I can see you. Sarah Simeon, I can see you. Welcome to the program. Hey, welcome to the show. Sarah Simeon, I see you. Welcome. Ọlọ́run ọba yíyá. Mo ní arákùnrin yìí, ìyàwó rẹ̀, ó raṣọ àwìn lọ́wọ́ bàbá Ìjẹ̀ṣà, bàbá Òṣómàáló. Kí ló dé tó máa ń pè Ìjẹ̀ṣà ní Òṣómàáló? Tán bá ti wá gbowó lé àwọn kírẹ́dítọ̀, wọn ò ní jókòó. Tó o bá gbé àga fún wọn pé kán jókòó, ìkọ́ mọ̀ pé táwọn bá jókòó, o lè tó o fẹ́ yọ owó àga nínú owó tó jẹ wọ́n. Wọ́n á ní òṣó ni màá ló, ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ṣe máa ń lòṣó, wọ́n á wá ra róṣó bẹ́ẹ̀. Mo rẹ́ni bí ẹni èèyàn bí èèyàn rúùtù Anímáṣàun. Ẹ mọ̀mọ̀ káàbọ̀ sórí ètò, ẹ kú àbọ̀ sórí ètò, bàbá ń kọ́ àtàwọn ọmọ correctional officer tó mòye, mo rí yín o, ṣé ń gbádùn mi, mò ń gbádùn yín, ẹ kú àbọ̀ sórí ètò. Ṣọwọ́yọ́ lẹ́tọ̀ yìí láti Dayo Agboola rédíò TV. Tí ní péjì tẹ́ bá wà yẹn ò bá clear tó, ẹ jọ̀ọ́ ẹ lọ sí Dayo Agboola rédíò TV tàbí kí ẹ lọ sí Dayo Agbo Media Diamond. Tí péjì yẹn ò bá clear tó, ẹ lọ pick any of those two. After rẹ̀ rèé, ẹ lọ lórí YouTube, ẹ lọ tẹ Dayo Agboola, ẹ máa rí ogun tí a ti ṣe ń bẹ̀. Lọ́wọ́lọ́wọ́ aago 2 kọjá ìṣẹ́jú 11. I can see everything turning around. What about you? I can see everything turning around. See everything turning around. Can you feel it turning around in my favor? Spiritually turning around. Financially turning around. Everything turning around in my favor. My business is turning Mo rí ohun gbogbo ó ń turn around. Kó lè yẹ mí.
ìyá àfirú ìdánímàṣàun ẹ ṣeun good job God bless you too God bless you richly ẹ ṣeun tí ẹ jẹ́ ìwà lórí ètò aṣẹ́wọ́lélẹ́ yìí látọ̀dọ̀ Flavour remix. Waka waka baby, baby, corner baby. I go tell my mama, and I go tell my papa, and I go tell am say, waka waka baby, chuku baby, baby sawale, sawa sawa sawale, sawa sawa sawale. See the little devil, don't you take it. Ẹ̀rí mo yẹn ń dàbò lórí ijó yẹn mo tún ń dàbò ní Ọlábọ̀dé Quadri mo màmá rí yín ẹ kú àbọ̀ sórí ètò ṣọwọ́ yá lẹ́tò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láti dájú Agboola rédíò TV Flavour ló kọrin yóò ó ní aṣáwó remix. She's that single girl. No, they say you go pick all of my shower. Every mix without me would have been wrong. A shower should have originally been my song. Àkú afẹ́rẹ́ Ọlábọ̀dé Quadri lórí yìí àkú afẹ́rẹ́ God bless you ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. She go sweet talk you like hello hello. As long as money dey, she hello hello. As soon as money go, now we travel low. And the chick go basic got there. Bí Flavour ṣe ń kọrin lọ mo wò pé àkókò wa ń sá lọ aago méjì ti kọjá ìṣẹ́jú márùndógún. Mo dé arákùnrin ìyàwó rẹ̀ bá jẹ bàbá òṣòmà lólówó ìyàwó yóò dẹ̀ jẹ́ kọ́kọ́ ẹ mọ̀ bóun yáwó raṣọ wàhálà dé bàbá ẹ wá lónìí bàbá ẹ wá lọ́la bàbá àjèṣà wá kàrómì wá arábìnrin yìí kàrómì ẹ dákun n ò tí ì lówó ọkọ mi ò dé ó rí pé lòsì ni wọ́n ní lùkúlùkú láàrú ọ lọ tẹ̀pọ̀nà láàgbé ọ lọ tàgbàdà láàrójú rẹ ẹ̀já bàbá àwọn ìdìgá yìí máa ń sọ̀rọ̀ báyìí máa ń tún àwọn èpè rabadà bí ẹ̀kẹ̀ṣẹ́ ojoojúmọ́ ó bẹ̀rẹ̀ sí ní yọ arábìnrin lẹ́nu ó bẹ̀rẹ̀ sí ní yọ arábìnrin lẹ́nu Evelyn Okoro Anayo mo màmá rí yín Evelyn Okoro Amayo welcome to the show. I can see you. Yes, I can see you. I can see you. Welcome to the show. Dédayọ̀ Kárùnwí ẹ káàbọ̀ o. Dédayọ̀ Kárùnwí ẹ káàbọ̀. Dúnní Adékànbí mo mà rí yín. Gbogbo yín la kí káàbọ̀ sórí ètò. Evelyn Okoro ẹ káàbọ̀ sórí ètò. Dédayọ̀ Kárùnwí ẹ káàbọ̀ sórí ètò. Dúnní Adékànbí ẹ káàbọ̀ sórí ètò. Ṣàkàrà olóòjé ni Fẹláre. Ismail Ọláìdé Ìjẹ̀ṣà-Lérè
mo sọ pé Ìjẹ̀ṣà ló máa ń pín ẹ mọ̀ báwọn kírẹ́dítọ̀ Amẹ́ríkà gan báyìí máa ń wọ́ yín wọ́n á gbìyànjú lọ́kọ́ọ̀tù wọ́n máa sẹ́yìn lẹ́tà sí wọn àpè ẹ́ ẹ̀mí rẹ̀ gan fẹ́ bọ́ bàbá Ìjẹ̀ṣà yìí bẹ̀rẹ̀ sí ní yọ arábìnrin lẹ́nu ó fẹ́ gbowó aṣọ ẹ̀ ó wá aṣọ ọjọ́ kan bó ṣe bàbá Ìjẹ̀ṣà yé dé ó ní bàbá Ìjẹ̀ṣà owó yóò ti sílẹ̀ wọ́n ní òní màá gbó mi lónìí mi ò ní màá gbó mi bọ́kọ́ ṣe wọlé nìyẹn pé ó gbàgbé aparù tẹ́lá mọ́ nǹkan náà pè lápárù kìíní tá fi máa ń lé ṣinṣin lóko ọdẹ alákọ̀wé gbogbo yín ọmọ bọ̀tá Ṣàngó gan lágbàgbé aparù ẹ̀ sínú ilé ó bá ní kóun ó wá mú o bóyá wọnú ilé ó ṣàbá bàbá Ìjẹ̀ṣà ìyá owó rẹ̀ lárùnbẹ́kún ó ti sọ bàbá Ìjẹ̀ṣà pé ẹ má jẹ́ kọ́kọ́ mi ọmọ ẹ má jẹ́ kọ́kọ́ mi ọmọ o bóyá wọlé yẹn wá jáde ló bá ní bàbá Ìjẹ̀ṣà ẹ lẹ́bẹ̀rún yìí mọ́kìmí wọ́n ní bàbá Ìjẹ̀ṣà wọ́n dẹ̀ mọ́ra wọn ṣe mọ̀ ládùúgbò ní abúlé yẹn ó bá ní bàbá Ìjẹ̀ṣà ṣẹ́mi àti ẹ níjà ajá ni ṣáà wa tẹ́lẹ̀ ní ó ní ọ̀ṣàmí ìyàwó rẹ ọ̀rọ̀ aṣọ àrìn lọ́ọ̀ mi ó ti fò nídòní ó ti fò ládọ́là mẹ́mọ̀ ṣàgbàmí ọmọ mọ́tò rárá mú ẹ gbọ́ nǹkan mo sọ ìyàwó ẹ ọ̀rọ̀ aṣọ àrìn lọ́ọ̀ mi ó ra aṣọ àwìn lọ́wọ́ mi ó ti fò nídòní ó ti fò ládọ́là ó ti fi ònídòní ó ti fi ọ̀ládọ́là mẹ́mọ̀ ṣàgbàwùyà mi ṣàgbàyà wàá má dà lára mú tí wàá má dà lára mú ó ti yẹ yí bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ ra aṣọ àrìn lọ́ọ̀ mi ó ti fò nídòní ó ti fò ládọ́là mẹ́mọ̀ ṣàgbàyà wàá má dà lára mú ọkọ ní ẹdúró náà ó ra aṣọ àwìn lọ́wọ́ yìí ó wá kọjú sàwọ́ ẹ̀ ó ní láàrún ìbẹ́kún ṣàmọ́ ṣòṣà lódò kí làbẹ̀làbẹ̀ ó mọ̀mọ̀ ni ṣé bàbá ìkúrọ́ mọ́ ni àríbáwo ló ṣe rí kò tẹ̀ jẹ́ kí ìyàwó rẹ̀ sọ̀rọ̀ torí ìyẹn bẹ̀rẹ̀ sí ní gbọ̀n pé ẹ̀mọ̀ obìnrin tó bá jẹ gbèsè dọ́kọ̀ ẹ̀ dádì wa Ṣùpáyé ní bàbá Ìjẹ̀ṣà ẹ káàbọ̀ sórí ètò ẹ kú àbọ̀ sórí ètò ẹ káàbọ̀ sórí ètò àwọn dádì wa láti Iléṣà nìyẹn mo ní ìtàn Ògbómọ̀ṣọ́ kò sí bó Ògbómọ̀ṣọ́ yẹn fẹ́ sọ ìtàn títí tí wọ́n á sọ pé ó ju Ìjẹ̀ṣà lọ láéláé fábàdà torí bàbá Ìjẹ̀ṣà ti ń exist kó tó di pé wọ́n lọ dá Ògbómọ̀ṣọ́ lẹ̀ lẹ́nu ìṣẹ́jú mẹ́wàá tó kù yìí wọ́n parí ìtàn yìí ẹ gbọ́ fẹ́lẹ́ díẹ̀ sí i. Ṣàngó Ògúnlọlá wá kọjú síyàwó rẹ̀ pé ṣé a máa ń ṣòṣà lódò kí làbẹ̀làbẹ̀ ó mọ̀ ni kí ló dé tí wàá jẹ bàbá òṣò máa ló ní gbèsè tó wà ní sọfẹ́mi ọkọ rẹ̀ irú aṣọ wo náà ni bó ṣe wá sọ bàbá Ìjẹ̀ṣà ni pé bàbá ẹ dákun ẹ má bínú ẹ máa lọ ẹ́tà ẹ kiri ìgbèríko lẹ́dọ̀ padà wá kẹ́ wá gbà á bàbá Ìjẹ̀ṣà bá ti tọ́ kèrè mojú gbà á ọ̀là gbẹ́gbẹ́ mi lórí kí mi kiri ìgbèríko lọ ìwájú èmi àgbàràn mi ẹrù rẹ gbọ̀gbọ̀ Olódùmarè ó ní kó wá gbé ìgbálẹ̀ òun lórí kó ní kó máa kiri ìgbèríko lọ ṣóun ló máa fi ọ̀nà tóun máa gbà hàn òun ó lé ẹnu ẹ̀ gbọ̀gbọ̀ ẹ mọ̀ pé Ìjẹ̀ṣà èébú àtèpè kò yí náà rẹ wá bẹ́ẹ̀ náà ni òun la fi ṣoríire tó bá bú ẹ bẹ́ẹ̀ yẹn orí ẹ̀gán á máa táàsì ni Ọlátórègún òkú ebèà Fúnkẹ́ Ọlátórègún òkú ebìè Fúnkẹ́ ẹ wo eyín tèmi ti fẹ́ yọ o Ọlátórègún òkú ebìè Fúnkẹ́ mọ̀ mo pè dáadáa bẹ́ẹ̀ yẹn ẹ káàbọ̀ sórí ètò mo rí yín mo ní kí n sáré rọ́ọ̀ṣì sítórì yìí ni o kí n rọ́ọ̀ṣì sítórì yìí. ní sọ pé ó ṣe mí sí Fẹlá lónìí bàbá Sàbùtì ọ̀rọ̀ wà ní orin bàbá yìí ni ọ̀rọ̀ onígbó ó ṣẹ mọ́ Nàìjíríà lára bàbá Ìjẹ̀ṣà ní òwe ajú ẹ̀ máa gbà mí ẹ̀rù rẹ̀ gbọ̀gbọ̀ ìyẹn ní mi ò pa láṣẹ ẹ mọ̀ ọdẹ tó lóògùn tí ó gbára ń gùn ó ní mi ò pa láṣẹ ẹran tó mẹ́rẹ̀ jẹ ló jẹ́ kí gbẹ̀gìrì ó ṣàn pé bí ìbá ṣe ìyàwó òun tó lọ ra jà lọ́wọ́ irú bàbá yìí lọ́wọ́ máa wọnú sóun lára bí bàbá Ìjẹ̀ṣà ìgbà kan rí rẹ ni pé ìwọ ọmọdé yìí ọ̀rọ̀ ju ọlẹ́gbàá lé ìwọ ọmọ bẹnu gbọ̀gbọ́
iye mi ẹran mo ń mèrè jẹ lúgbà rẹ mo ti dáwúrẹ́ rẹ ni bàbá Ìjẹ̀ṣà ní ṣóun ti wá di ẹran nìyẹn tóun fi wá ń jẹ ẹ̀wà èrè ló ń jẹ́ bẹ́ẹ̀ tóun wá jẹ ẹ̀wà nínú gbá ẹ fóun dewúrẹ́ nìyẹn o oníṣẹ́ kò rántí lé pé òun lágbà lé Ọmọbọjà ọba ńlá ti fàṣẹ ẹ káàbọ̀ sórí ètò mórí yín Ọmọbọjà ọba ńlá ti fàṣẹ mo màmá rí yín ẹ káàbọ̀ ṣọwọ́ ń yàrá o ìtàn bá ṣe dẹ́lu Ògbómọ̀ṣọ́ lẹ̀ òun mò ń sọ fún wa mo ní ìlú Ìjẹ̀ṣà ó ju Ògbómọ̀ṣọ́ lọ pápápápápápá okay now bàbá Ìjẹ̀ṣà wá ní ẹnu ẹgbọgbọ bí tó ṣe bíṣọ̀ òun nìyẹn bàbá Òṣùmà ló ó ní kí ló wí ó ní ẹnu rẹ gbọgbọ ó ní èmi Ṣọ̀ún Ògúnlọlá aṣọ ṣọ̀ún rẹ ẹ mọ̀ inú ti bí bàbá Ìjẹ̀ṣà inú ti bíṣọ̀ òun ó ti wá di wàhálà ìyàwó gan ti wá lọ sálẹ̀gbẹ́ kan ó ti ṣe pọ́pọ́ ó ní kò mọ̀ sẹ́ranko tó mọ̀ ń dùbò ẹkùn bàbá Ìjẹ̀ṣà ní yéé ní ẹranko aládé olúwa ṣeun ẹ mà káàbọ̀ òjé ẹ káàbọ̀ ìjà tó ṣẹlẹ̀ láàrin bàbá Ìjẹ̀ṣà àti Ṣọ̀ún Ògúnlọlá tó fi lọ dẹ́lu Ògbómọ̀ṣọ́ lẹ̀ ó mọ̀ máa ń sọ fún wa o láàrin àwọn méjèèjì ó ní ẹran tó mèrè jẹ ló jẹ́ kí gbẹ̀gìrì ó ṣàn èmi náà ṣọkùnrin bẹ́ẹ̀ ilé èmi ẹran mò ń mèrè jẹ lúgbà rẹ mo jẹ́ wúrẹ́ ni ó ní bàbá Òṣùmà ló ń ò bú yín adé àwọn ìrántí wo alágbà olè wọ ọmọ ṣẹnu gbọ̀gbọ̀ ó rántí pé ó ní àgbà bí irú tèmi ńlé ìwọ ọmọ bẹnu gbọ̀gbọ̀ ẹnu rẹ gbọ̀gbọ̀ ṣàmùṣà lájọjú rẹ lá ṣàkàrà ni bàbá Ìjẹ̀ṣà ṣe o wọ́n ní olówó àtolóògùn wọ́n jọ ń duyè olówó joyè lóòótọ́ ṣùgbọ́n olóògùn ó pa á Adéwálé ọ̀rẹ́ mi ẹ tún káàbọ̀ sórí ètò o ti mísì díẹ̀ ẹ lọ tún ètò yìí gbọ́ ìtàn bá ṣe dá ìlú Ògbómọ̀ṣọ́ lẹ̀ ni mo sọ fún wa mo dúpẹ́ Ọlábọ́lárin Àbẹ ẹ káàbọ̀ mo dúpẹ́ Ọlábọ́lárin Àbẹ ẹ kú àbọ̀ ìtàn Ògbómọ̀ṣọ́ ni mo sọ fún wa yìí nígbà tí ìjà ṣẹlẹ̀ láàrin bàbá Ìjẹ̀ṣà àti Ṣọ̀ún Ògúnlọlá àárín yẹn kọjá bẹ́ẹ̀. You don't know me, na Ṣàkàrà. Ṣàkàrà tí bàbá Ìjẹ̀ṣà ṣe fún Ṣọ̀ún nìyẹn o. Na Ṣàkàrà. mo ní olówó àtolóògùn wọn jọ ń dúyè olówó joyè olóògùn ó pàdánù. Na Ṣàkàrà. Dúródọlá Olúdàmọ́lá pásítọ̀ wa ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò bó o ní ṣáàfíà lẹ́wà. bínú ṣe bí Ṣọ̀ún Ògúnlọlá rèé lòun náà bá tàùn sí bàbá Ìjẹ̀ṣà. ó ní ìwọ bàbá yìí wọ́n lù ọ́ pa ẹni torí irú ni mo ṣe lọ kájàkájì màá fi ọ̀rọ̀ sọ́mọ̀ lókè tí mi tó bẹ̀yìn rẹ̀ lélẹ̀ ó nítorí ẹ̀gbọ́n. Wọ́kẹ̀. Ó ti mọ̀ mí ní. Tó bá tọ́kọ dúró dè mí o. Dúró dè mí bọ́ṣọ̀ mi. Mèrè Táíwò Akínbóyè Ṣàkàrà olóòjé tí bàbá Ìjẹ̀ṣà kó balẹ̀ lélẹ́yìí bàbá Ìjẹ̀ṣà rò pé ìyẹn tóun àtìyàwó máa ń gún tó máa ń di odó mọ́ra ó rò pé irú ẹ̀ ní kò pé oògùn abẹnugọ̀ngàn ń bẹ ó sọ fún Ṣọ̀ún ó nítorí irú yín ni mo ṣe lọ ká wrestling torí irú yín ni mo ṣe lọ kọ́ ìjàkadì màá fi hàn Jésù lókè màá fi hàn Olódùmarè lókè kí mi tó bẹ̀yìn rẹ̀ lélẹ̀ ó lóun ó gbé Ṣọ̀ún sókè báyìí òun fi ẹ̀yìn ẹ̀ hàn Jésù lókè kó o tó jà mọ́lẹ̀ inú bí Ṣọ̀ún Ògúnlọlá Ayọ̀dèjì Lawrence ẹ káàbọ̀ mo rí yín Ayọ̀dèjì Lawrence òkè Adéwálé Ọlọ́lá òmí ìsẹ̀ ẹ̀ má wọ́rì ó ní màá fi hàn sẹ́mọ̀ lókè kí mi tó bẹ̀yìn rẹ̀ lélẹ̀ bóyá bọ́ bẹ́ẹ̀ nìyẹn ó kàn kí bàbá Òṣùmà ló wálẹ̀ ni bàbá Òṣùmà ló gbé Ṣọ̀ún lóòótọ́ o ó gbé pọ̀ ìbò ìrìnàgàn ó gbàjẹ́ mọ́lẹ̀ gbáà Ṣọ̀ún tó bá dìde bàbá Òṣùmà ló tún bò ó tún kẹ́sẹ̀ bò ẹ̀ṣẹ́ ó lu ẹni ẹbẹ̀rẹ̀ sí ṣẹ̀jẹ̀ inú bí Ṣọ̀ún ó kí wọ́n bá pò ó fa òrùka lùwó ó fà jáde òrùka gbóná Ọmọ́túndé Bashir mo kí yín o ẹ káàbọ̀ Mèrè Táíwò Akínbóyè òyìnbó olórin mo màmá rí yín ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyàré láìpẹ́ láì jìnnà ẹ̀ ń bọ̀ lórí ètò ń bí àwọn èèyàn yín àwọn viewers yín àfẹ́kẹ́ bá wọn sọ̀rọ̀ à ń bọ̀ láìpẹ́ ẹ ṣé Ayọ̀dèjì Lawrence ẹ káàbọ̀ o Ọmọ́túndé Bashir ẹ káàbọ̀ Ṣàkàrà olóòjé làbúlé lọ́wọ́ Fẹlá. Ó fẹ́ ṣe òjé ló ń yá kí ló ṣe ń tẹ̀. Ṣàkàrà olóòjé ni. Ṣàkàrà olóòjé ni. Ṣàkàrà olóòjé ni. Ṣàkàrà olóòjé ni. Ṣàkàrà
yóò jẹ́ mo ń sọ lọ. bí Ṣọ̀ún Ògúnlọlá bó ṣe yọ òrùka jáde lápò rẹ̀ o ló bá là á mọ́ bàbá Ìjẹ̀ṣà. bàbá náà tọ́lí ó dún ó nà gbọ́nrangbọ́nran bí bàbá Ìjẹ̀ṣà yẹ kú dànù nìyẹn o. ìyàwó rẹ̀ bá jáde Ṣọ̀ún ó ti pààyàn ó ní gbẹ̀nàsán ọ̀daràn tán kó lé ìwọ náà ló dá gbogbo wàhálà ilẹ̀ wọ́n wọrí wọ́n jí omi gbóná ìpẹ́ lẹ́nu ata ìpẹ́ lójú kó tó yà wọ́n jí pé bẹ̀rẹ̀ sí ní pèdè ló bẹ̀rẹ̀ sí ní pọ̀fọ̀ ló ṣe gbé ó fẹ́ jú bàbá Ìjẹ̀ṣà ibi tó ti ṣe lọ́wọ́ ẹ má bínú pé n ò sọ fún yín pé ìyàwó rẹ̀ lárùn bẹ́kún ọtíkà ní máa ń tà ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ ọtíkà wọ́n máa ń fi ọkà bàbà ṣe é awadi alcohol afament tó pé tó bá mú báyìí yóò máa pa ọ́ ni yóò máa pa ju àwọn wáìnì àwọn táwọn bí àdánmú lọ nísìnyí ọtíkà yẹn ara ẹ̀ náà ti fa bíà jáde torí mọ́ọ̀tì náà náà ń ṣe àwọn bíà ara ẹ̀ náà ti fa jáde ọtíkà ń wọ́n sì máa ń mú dáadáa ń bàdàn ó pọ̀ ń bàdàn. Esther Olúwatómisìn Ọláwálé ẹ màmá káàbọ̀ sórí ètò mo mọ̀ ní yín o. bí Ṣọ̀ún Ògúnlọlá ṣe lu bàbá Ìjẹ̀ṣà parẹ́ o. nìkan lára àwọn tó fẹ́ mọtíkà bọ́yẹ dé nọ́mbà bá mọ́ ẹ mọtíkà ni kò sọ́tíkà gbọ́dọ̀ ẹ mọtíkà gbọ́dọ̀ sọ́tíkà ó ní ṣé ìṣọ́tíkà nílé ìmúwó èyí tó sùn lẹ́yìn ní má ní dákun kò sẹ́ni tí ń pani bí alárùká ìyàwó mi ló mọ̀ jẹ́ lówó èmo fi owó gbára mi bá jà ó ti kú ọtí pa bàbá wọn Olúgbọ́n gbọ́ o láyé ìgbà òun Olúgbọ́n Àrẹ̀sà àti Ọ̀ràngún Léèlá àwọn náà rúdu ilẹ̀ Yorùbá gbà òun Adámọ̀lẹ́kùn Káyọ̀dé Joseph mo màmá rí yín ẹ kú àbọ̀ sórí ètò Adámọ̀lẹ́kùn Káyọ̀dé Joseph ẹ kú àbọ̀ Fẹlá rèé water no get enemy kò sẹ́ni tó ń bómi ṣọ̀tá Fẹlá tù Fẹlá water no get enemy omi ò lọ́tà tó o bá fẹ́ jẹun omi ló máa lò bó fẹ́ wẹ̀ omi ló máa lò kò sí nǹkan tó o lè ṣe tó o ní lomi yẹ́sìkẹ́ arákùnrin bá wá ó bá lóun lọ sọ fún bàbá Olúgbọ́n ìgbọ́n lọ sọ fún bàbá Olúgbọ́n mo ń fa sọ́wọ́ bẹ̀rẹ̀ ni o kó lè lọ kíákíá ká lè dúró lórí ẹ̀ ó lọ sọ́dọ̀ bàbá Olúgbọ́n ní ká lọ pè wá wọ́n pè wá ní ó pààyàn olùdèṣà pa wọ́n dẹ̀ mọ̀ pé àwọn ìdèṣà ń gbà yẹn Ògèdèngbé wọ́n lè wá ya bò wọ́n nọ́bà ni wọ́n máa ránṣẹ́ kó lọ bá ọba Láàfin Ọ̀yọ́ ọba Àjàgbó wọ́n fún ní àrokò ó bá má àrokò yẹn lọ ìgbà tó mú àrokò yẹn dọ̀hún ọba Àjàgbó wò ó wọ́n wo àrokò yẹn pé ṣé ká pa ni àbí ká da sí wọ́n wá ní ká lọ fi sínú túbú náà táwọn ò fi wò kí táwọn máa ṣe wọ́n wò ó pé ìtẹ́ máa fò sínú túbú pípa náà ló máa jẹ́ at the end of the day ní ìgbà táàdé wá sọ yìí àlùjọ̀nú kan wà lóde Ọ̀yọ́ gbà wọ́n pè ní Ẹlẹ́mọ̀ṣọ́ àlùjọ̀nú ni o àlùjọ̀nú bẹ̀rù òun lówó kọ́kọ́ bẹ̀rẹ̀ kidnapping láyé ìgbà yẹn ó máa kidnap àwọn èèyàn á gé apá wọn á gé orí wọn á gé wọn kànàkànà àlùjọ̀nú ni wọ́n pè ní Ẹlẹ́mọ̀ṣọ́ ọ̀pọ̀ wa máa ń pòwe á ní ibi tó bá fẹ́ Ẹlẹ́mọ̀ṣọ́ ṣọ́ ní ṣọ́ bàbá láàárọ̀ òwe ibi tó fẹ́ Ẹlẹ́mọ̀ṣọ́ ṣọ́ tó ń ṣọ́ o Ẹlẹ́mọ̀ṣọ́ máa ń lọ́ máa ń pààyàn kiri ni. aago 2:30 lọ́dọ̀ wa ń bí ó yẹ ká ti rádọ̀ fún prógrámù yìí ṣùgbọ́n torí ìtàn yìí ẹjẹ́ àfà kínkínní díẹ̀ ó bá ní ẹ dákun ẹjẹ́ rèé bá Ẹlẹ́mọ̀ṣọ́ jà kó o lọ bẹ́ Ẹlẹ́mọ̀ṣọ́ jà ẹni tó ń pa kúkúrú ẹni tó ń pa gúgùn tí ń pọkùnrin tí ń pọ obìnrin tó lọ dúró lórí àpáta tí ò sẹ́ni tó máa ń rí òun ló bá lọ bá jà Ṣọ̀ún Ògúnlọlá ó dá lójú ó ní ẹjẹ́ lọ bá Ẹlẹ́mọ̀ṣọ́ jà ẹjẹ́ lọ bá jà èyí tó yẹ pé ẹ fi pa mí sí gbàgede ẹ fi pa mí sójú Ògún ẹkújẹ́ lọ bá Ẹlẹ́mọ̀ṣọ́ jà tí n bá kú sọ̀hún àmọ́ kódà àwọn tó wà nípa dáhùn bá kú síbẹ̀ wọn kú síbẹ̀ o ẹ̀wọ̀ ẹ̀ sàánú Bíbélì onítòun bá yọjú sọ́ba tọ́ba bá pa òun ó pa òun nìyẹn kò kú bẹ́ẹ̀ ó lọ ó bọ̀
ò mà lọ́dà Fẹlá ló sọ bẹ́ẹ̀ kò sóhun tó lè ṣe kó má lómi o. Bíṣọ̀bù Ògúnọlá ó ṣe lọ nìyẹn lọ́gbọ́n lọ sóríta mẹ́ta tẹ́lẹ̀mọ̀ṣọ́ máa ń wà ló bá bẹ̀rẹ̀ sí ní pọ̀fọ̀ ló pàyájọ́ ló pògèdè. Ẹ fẹ́ kí n pè fún yín mo pè fún yín ẹ wá rí mi lẹ́yìn ètò ẹ wá rí mi lẹ́yìn ètò. Ó ní mo dóríta mẹ́ta pàrá ẹnubodè mo wà yìí ẹlẹ́mọ̀ṣọ́ wọlé nìkan rí ọmọ wíbẹ̀ wọlé mi Ṣọ̀ún Ògúnọlá ń rí ọ nítorí pé dúdú níjọba lẹ̀mọ̀ dúdú rẹ̀ níjọba lẹ̀mọ̀ rẹ̀ kò dúkọ̀ rẹ̀ níkọ̀ yọ alẹ̀mọ̀ kẹfun mi ò fẹ́ kẹ́ ẹ̀ mọ́ mo ṣe ń rọ̀ṣì ẹ lè mọ́ ó lọ́ọ́ yẹ ọdún náà fi kọ̀ bàbá wa lérè pàì mọ́ wọ́n ti ṣe kínní ẹ̀ láwo àwa ha sórí ń gbà ẹ̀yìn ò lè mọ́ bẹ́ẹ̀ láwo nǹkan ẹ̀ lè gbé sórí dọ́là ò lè jẹ́ ẹgbẹ́ sórí làwa ọmọlára mo mọ̀ rí yín ẹ kú àbọ̀ làwa ọmọlára ẹ kú àbọ̀ ẹ kú àbọ̀ ẹ kú àbọ̀. Ó ní ẹlẹ́mọ̀ṣọ́ wọ́n lẹ́nìkan rí ọmọ owó ẹ nítorí pé dúdú níjọba lẹ̀mọ̀ dúdú rẹ̀rẹ̀ níjọba lẹ̀mọ̀ rẹ̀rẹ̀ kò dúdú kò rẹ̀ níjọba lẹ̀mọ̀ kẹfun kí dúdú ó lọ kí mọ́lẹ̀ òde lójú rere fún wọn aláyé wá ó kàn rẹ̀ lẹ́mọ̀ṣọ́ ni òun àtẹlẹ́mọ̀ṣọ́ wá bẹ̀rẹ̀ sí ní patú méje tọ́jú panu gbó ẹlẹ́mọ̀ṣọ́ fẹ́ pa òun náà fẹ́ pẹ́ ẹlẹ́mọ̀ṣọ́ at the end of the day ẹlẹ́mọ̀ṣọ́ parẹ́ òun náà parẹ́ tẹ̀lé ó lé at the end of the day òpin ẹ̀ ó ṣàbọ̀ ẹlẹ́mọ̀ṣọ́ ó bá gé orí ẹlẹ́mọ̀ṣọ́ àwọn ọba tó ti rò pé ó ti kú sọ̀hún ló bá gbé orí ẹlẹ́mọ̀ṣọ́ lọ sáàfin ọba Àjàgbó láàfin Ọ̀yọ́ wọ́n ní Ṣọ̀ún Ògúnọlá ó gbé orí ẹlẹ́mọ̀ṣọ́ débí wọ́n bá fún nílẹ̀ ibìkan pé ó yá lọ tẹ̀dó bẹ̀ àpọ̀ mọ́ o torí òṣè ń pa báyìí jagunjagun gidi ni ọ́ lọ dúró ń bẹ̀ ń torí pé ó gbé orí ẹlẹ́mọ̀ṣọ́ wá tẹ́ bá wo oyè tó ń jẹ lórí oyè lórí àwọn ọba ìlú Ògbómọ̀ṣọ́ Ṣọ̀ún ni Ṣọ̀ún Ajagungbadé ogun olójà ó fẹ́ lẹ́mọ̀ṣọ́ jà ní o Ṣọ̀ún Ajagungbadé ní ìlú Ògbómọ̀ṣọ́ ni Ògbórí ẹlẹ́mọ̀ṣọ́ bí ìlú Ògbómọ̀ṣọ́ ṣe wá mọ̀nú o ọjọ́ mi àtúmútì ìlú mi wá àmútì Ìbàdàn wá àmútì Iléṣà wá àmútì Ifẹ̀ wá tárígídí nìkan láàmọ́ o torí àwọn alágídí ló wà ń bẹ̀. Olúrẹ̀mí Ọlákúnlé Tajúmọ́lá ẹ káàbọ̀ sórí ètò mo rí yín ẹ kú àbọ̀ Fẹlá rèé omi ò lọ́ta bàbá yẹn fọ fèrè látàárọ̀ ni ẹjọ́ kọrin. tó bá fẹ́ láwẹ̀ omi ló máa lò. àbí náà. If you want to wash, what are you going to use? Who no dey use water? Tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ omi ló máa lò. If you wan cook, you no dey use water. If you want to cook soup, what are you going to use? Correct talk. Torí bá ń gbóná omi lẹ̀rọ rẹ. If your head dey gbóná omi lẹ̀rọ. If your head dey hot, what are you cool on? Tọ́mọ bá ń dàgbà omi ló máa lò. When pikin dey grow up na water you go use o. If your child dey grow, what are you go use? If water kill your child, what are you go use? Adéwálé Ọlọ́lá òǹdíà mi 1,000 pounds fún ìtàn Àrígídí. Ìgbà mélòó mo máa pé ààrẹ ọ̀nà kakanfò pé mo bá interview rẹ̀ adẹ́sọ̀tà Àrígídí fún mi olùsòwò yẹn nìyẹn wà ní ẹ̀ ṣe mí o bá lùsòwò ìyàwó ẹ̀ bá lé ẹ jáde tí ẹ bá ọ ẹni Israel ẹ káàbọ̀ èké ìjàre ló kẹ́tẹ́ ní mi Philip ọ̀rẹ́ mi ọkùnrin onílù bóò ni arákùnrin play kìíní kan lórí drumset ó kọjá bìkíáfù Philip bóò ni ìyàwó ńkọ́ ọmọ ńkọ́ ẹ káàbọ̀ sórí ètò water iná gẹ́tẹ́ ní mi omi ò lọ́ta.
kú àbọ̀ o a fẹ́ mọ̀ ṣèyí ṣe lọ a ti sọ ìtàn Ògbómọ̀ṣọ́ fún yín. Ṣọ̀ún Ògúnlọlá ló gbórí ẹlẹ́mọ̀ṣọ́ ó lọ gba fún ọba Àjàgbó láàfin ẹ̀ lọ́yọ̀ọ́ wọ́n yẹ fún nílẹ̀ kan nìyẹn tó lọ dálù tiẹ̀ lẹ̀ Ògbómọ̀ṣọ́ ó mì pé ògbórí ẹlẹ́mọ̀ṣọ́ ọba Ògbómọ̀ṣọ́ ìdí náà fi ń jẹ́ Ṣọ̀ún ni pé nígbà tíya yẹn tó bí ọmọ yẹn wọ́n wá ní kán gbé ọmọ wọ́n ní kí bàbá ìyàwó ọjọ́ tó bá máa mú ìyá àtọmọ sọ́dọ̀ kán gbọ́bọ̀ bí bàbá ìyàwó sọ pé àtìyá àtọmọ kán máa Ṣọ̀ún nìyẹn kán máa Ṣọ̀ún wọn kán máa Ṣọ̀ún kò ń jẹ́ Ṣọ̀ún nìyẹn o Ṣọ̀ún Ògúnlọlá Ṣọ̀ún Ajagungbadé ti ìlú Ògbómọ̀ṣọ́ Ògbórí ẹlẹ́mọ̀ṣọ́ ẹ̀yẹ yẹn wá a fẹ́ máa kánlẹ̀ díẹ̀díẹ̀ ẹ̀ẹ́dá máa kánlẹ̀ díẹ̀díẹ̀ máa wá fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbọ́ ẹ̀yin tí ẹ jọ́ ẹ̀ wá gbọ́n wọ́n gbòòrò lẹ́nu fẹ́lá wọ́n fún ọjà ẹ̀mọ́jà àyẹ́fẹ́lẹ́ ló ń jọjà wọ́n gbé fún ọjà ọjà bá wa dá sọ̀rọ̀ yìí. Mo fẹ́ máa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀ tí ẹ join wa lórí ètò tòní. Ẹ má gbàgbé láti join wa lọ́la o Joseph Adétọ́lá mo rí yín bẹ́ẹ̀ mo rí yín o. Ẹ káàbọ̀ yes ẹ má gbàgbé láti join wa tó bá di lọ́la ní dédé aago kan ní Maryland time dédé aago 12 ní Federal time dédé aago 5 ní UK time dédé aago 2 dédé aago kan náà ní Canada time dédé aago 6 ní Nigeria time ẹ pàdé wa mo dúpẹ́ pẹ́ òkun mo dúpẹ́ lọ́wọ́ Adétutù Adélànwá ẹ màmá ṣeun Ṣàlí Àdè àdúpẹ́ Tósìn Oyètúnjí ẹ ṣeun Ruth Ọládé Adéjùmọ̀ àdúpẹ́ Tósìn Asisat ẹ ṣeun Babáfẹ́mi Oyèlẹ́yẹ àdúpẹ́ Ọba Ara ẹ ṣeun Samuel Ale àdúpẹ́ Fẹ́mi Akins ẹ ṣeun Àróyá Majesty Ọmọbọ̀dé ọmọ Ọlọ́run àdúpẹ́ Babátúndé Elijah ẹ ṣeun Ájí Adáwọ̀ Kálídù Yẹkínì àdúpẹ́ Gbẹ̀ngà Akínbọ̀dé ẹ ṣeun Blessing Okoye àdúpẹ́ Oyèwọlé Ọmọlẹ́wà Tèmítọ́pẹ́ ẹ ṣeun Gbẹ̀ngà Akínọlá àdúpẹ́ Fádípẹ́ Ìbùkún ẹ ṣeun Fúnkẹ́ Àṣekún àdúpẹ́ Alájà Balilat Lawal ẹ ṣeun Ṣẹ́gun Ojúọlá àdúpẹ́ Ṣẹ́gun Prince Manu àdúpẹ́ Akínwálé Bàṣásí Wiseman ẹ màmá ṣeun Fúnbí Olúdùyìgbé àdúpẹ́. Yẹmí ẹ káàbọ̀ sórí ètò mórí yín Joseph Adétọ́lá mórí yín Adébóyèjọ Sàlámì Ọmọlára mórẹ́yìn náà o ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣeun Adéwálé Ọlọ́lá ẹ ṣeun àdúpẹ́ Aládé Monday ẹ ṣeun Olúṣẹ́gun Adékọ́lá àdúpẹ́ Níyì Ògúnmọ́kùn ẹ ṣeun Paul Fẹ́rànmi àdúpẹ́ Ògbómúlérò ọmọ Yorùbá ẹ ṣeun Ọlẹ́dẹ̀ǹdé Oríòkè àdúpẹ́ Lawal Mustapha Abdulrahim ẹ ṣeun Rebecca Lọ́pù Dáwọ́lò àdúpẹ́ Fúnmi Adélẹ́yẹ ẹ ṣeun Felix Gè Ògúnmọ́lá àdúpẹ́ Adédáyọ̀ Ajágunà ẹ mà ṣeun BS Oyètúnjí JP àdúpẹ́ Adéníkẹ́ Ajíbádé Abóríṣàdé ẹ ṣeun Akin George àdúpẹ́ Genesis Mason ẹ ṣeun Henry Israel àdúpẹ́ Tósìn Oyètúndé ẹ ṣeun Kọ́láwọlé Odúwálé àdúpẹ́ Máyọ̀wá Akọ́sílẹ̀ ẹ ṣeun Kọ́láwọlé Odúwálé wọ́n tún repeat again ẹ má bínú àdúpẹ́ o Rẹ̀mí Azan àdúpẹ́ Bablo Tibas ẹ ṣeun Tolú Michael àdúpẹ́ o Evangelist Abiodun Marcus ẹ ṣeun Bashir Ganiyat Ẹniọlá àdúpẹ́ Fúnmiláyọ̀ Agboola ẹ ṣeun Ẹniọlá Akínláyọ̀ àdúpẹ́ Ryan Sharif ẹ ṣeun Babáfẹ́mi Oyèlẹ́yẹ àdúpẹ́ Black Fem Adé ẹ ṣeun Bẹ́ẹ̀rẹ̀ Akínbádé Amọ̀dúpẹ́ Ringo Clarice ẹ ṣeun Gloria Shuaibu àdúpẹ́ Ayanibẹ́pọ̀ Victor ẹ ṣeun o Elizabeth Johnson àdúpẹ́
Emmanuel Akínbóyè ẹ ṣeun níyì ọ̀tẹ́dọ́lá ẹ ṣeun adúpẹ́ Ismail Ọláìdé ẹ ṣeun o Ìfẹ́mípọ̀ Mercy adúpẹ́ Rebecca Zoule ẹ ṣeun Sarah Simon adúpẹ́ Ruth Animashaun ẹ màmá ṣeun Ọlábọ̀dé Quadri adúpẹ́ o Adédayọ̀ Káròwí ẹ ṣeun Dùnní Adékànbí adúpẹ́ lọ́wọ́ yín ẹni Òkóró Amáyọ̀ ẹ ṣeun dádì wa Ṣùpọ̀ Ayẹni adúpẹ́ àdọ́pẹ́dá adúpẹ́ pé òkun Ọlátórègùn Òkúèbè Fúnkẹ́ ẹ ṣeun Ṣùpọ̀ Ayẹni again adúpẹ́ Ọmọbọjà ọba ńlá ti bá ṣe adúpẹ́ Aládé Olúwaṣeun ẹ ṣeun o mo dúpẹ́ Bọ́lárìn Àbẹ adúpẹ́ Dúródọlá Olúdàmọ́lá ẹ ṣeun Máríé Táíwò Akínbóyè adúpẹ́ o Ayọ̀dèjì Lawrence ẹ ṣeun Ọmọtúndé Bashir adúpẹ́ Esther Olúwatómísìn Ọláwálé ẹ ṣeun Adámọlẹ́kùn Káyọ̀dé Joseph adúpẹ́ Lawal Ọmọlára ẹ ṣeun Olúrẹ̀mí Ọlákúnlé adúpẹ́ o Philip ẹ bá ṣeun Adébáyọ̀ Olúwakẹ́mi adúpẹ́ lọ́wọ́ yín Yẹmí ẹ má ṣeun Adébóyèjọ Sàlámì Ọmọlára adúpẹ́ lọ́wọ́ yín Joseph Adétọ́lá adúpẹ́ o Adámọlẹ́kùn Káyọ̀dé Joseph gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ yín ẹ jẹ́ pàdé lọ́la lórí ètò yìí náà ṣọwọ́nyá láago kan Maryland time aago 12 Houston Texas time aago 5 UK time aago 6 Nigerian time aago 1 ní Canada time gbogbo ibikíbi kẹ́ ẹ bá wà káàkiri àgbáyé tẹ̀ ti ń gbọ́ wa ojú tẹ̀ fi ń wò wá ò ní fọ́ o ètí tẹ̀ fi ń gbọ́ wa kò ní di láyọ̀ la máa pàdé ẹ ti jẹ́ pàdé lọ́la tó bá dijọ́ Thursday láago 5 ẹ pàdé wa lórí ètò àyọkà lórí ètò àyọkà Ọládé ọ̀rọ̀ pọ̀ olóòwò máa mú wá sí ti ìgbọ́ yín ẹ mọ àwọn ètò tí a ti ṣe àwọn ìwé tí wọ́n ti kọ àdìtú Olódùmarè ogun abẹ́lé kí ló tún pé rèké oníbùdó gbogbo ọ̀dẹ́nugbó orúmọlẹ̀ gbogbo ẹ̀ la máa mú wá ẹ ṣeun o jẹ́ tí dìgbà náà mo dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run á wà pẹ̀lú yín ó dàbọ̀. Ètò